kó ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ jẹ́ ká jọ bójú wò ẹ jẹ́ ká jọ bójú tó tá a fà sókè tó yí dó borí bọ́bá ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá ènìyàn ló sọ̀rọ̀ àwọn ọ̀dà tó ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn mọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá fi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí lọ́mọdé mo kí lágbàlagbà mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ǹjẹ́ mo ṣèbà Elédùà tó dá wa sí ọba arúgbó ọjọ́ àdàgbà mátẹ̀pá tó mú wa lọ tó tún mú wa bọ̀ lọ́jọ́ tòní o adúpẹ́ lọ́wọ́ Elédùà ògo ni fún Olúwa orúkọ mi ò yí padà àrólé bàbá gbàgede ìmọ̀ náà tún ni Ọlálékan Ìgè ńlórúkọ mi mo sì ń kí gbogbo olólùfẹ́ ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ kú ìkàlẹ̀ sórí ètò wa ètò yín ètò ìṣẹ̀lẹ̀ ńlá ǹjẹ́ gbogbo ẹ̀yin aráalé mo ṣe ládùúà lọ́jọ́ tòní o wípé a ní gbọ́ ìró obi sí ẹnì kọ̀ọ̀kan wa torí wípé ilé ayé ó dilé irọ́ ilé ayé di ibùgbé ìkà ilé ayé wá di ibi tó ṣe wípé kóníkálùkù mọ̀ ṣọ́ra wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ni torí pé àwọ̀ fẹ́lẹ́ bonú ṣóun ni òjà rínú aṣebi bímú ti wà imú níkà torí pé tí mú ò bá níkà ni ó yẹ ká gbóòórùn aṣebi kí ni tá a mú wá fún wa lórí ètò lónìí ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan torí wípé ohun tá a mú wá lónìí ohun tó yẹ kí gbogbo wo tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ ni torí wípé ilé ayé ó ti wá di nǹkan míì àwọn ọmọ aráyé wá sọ ilé ayé di ibi ẹ̀rù fún ènìyàn gbogbo nǹkan kan ló ṣẹlẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tó fẹ́ kẹnubọpọ̀ yìí náà ni kí ni tó ṣẹlẹ̀ ìrìn àjò tá a kọ́kọ́ rìn lọ́jọ́ tòní yóò gbé wa lọ sílùú Oǹdó ṣùgbọ́n ká tó mẹ́nuba tá a fẹ́ lọ wò tó ṣẹlẹ̀ nílùú Oǹdó mò ń fi àkókò yìí rọ ẹ̀yin ìjọba wa bó tilẹ̀ jẹ́ pé ń gbìyànjú láti wá ipá yín láti sa ipá yín láti rí i wípé ètò ààbò padà bọ̀ sípò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun ó ṣe pàtàkì kẹ́ ẹ bá wa fi agbára kún iṣẹ́ àwọn agbófinró torí wípé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá kà sí nǹkan ó yani lẹ́nu èmi a máa rò nǹkan kan wípé òṣìkà tán tó bojú ọ̀run wò ọ̀tá fàsókè tó yí dóborí bára yóò bá rí tọ̀run wò
látàrí wípé yóò san kọ́lọ̀ mọ́ fi wèrè dán wa wo. àwọn àgbà mọ̀ bọ̀ wọ́n wípé àgbàlagbà tó bá sì kẹun sọ̀rọ̀ ó di dandan kí orí wọn kẹtàn sáré. tó bá ṣe wípé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti mú un lókùnkúndùn ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ìbá ti ṣẹlẹ̀. àìmọye ẹ̀mí ló ti sọnù látàrí àìsí ètò ààbò tó péye. ọ̀rọ̀ àìsí ètò ààbò tó péye yìí ó ti pa lọ́mọdé, ó ti pa àgbàlagbà, ó ti pọkùnrin, ó ti pobìnrin, ó ti pa ẹni tí ń bẹ nípò gíga, bẹ́ẹ̀ ló ti pa ẹni tó ṣe wípé kò lóko láwùjọ. ṣé bá ti wá mọ́ bá a lọ rèé? ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ nílùú Oǹdó? agbègbè kan nílùú Oǹdó la fẹ́ lọ. ilé ìjọsìn kan ń bẹ ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọ̀sẹ̀. ilé ìjọsìn yìí ó jẹ́ ti ìjọ àwọn Christ Apostolic Church. kí ni tó ṣẹlẹ̀ ń bẹ̀? ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ akọrin léyìí tí ń ṣe atẹ́dùrù nínú ilé ìjọsìn, òun ni bàbá rẹ̀ kú. lẹ́yìn ìgbà tí bàbá ìwà kú, gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀, gbogbo àwọn ọmọ ọ̀jọ́ pátá ni wọ́n fẹ́ gbárùkù ti ẹni tírù nǹkan báyìí ṣẹlẹ̀ sí. gbogbo wọn dájọ́ ọjọ́ pé wọ́n dá ìgbà kò. ìgbà tí ó fi di on the 29th inú oṣù tá a wà yìí, wọ́n bá pinnu wípé kí gbogbo àwọn ẹgbẹ́ akọrin pátápátá wípé wọ́n lọ síbi ìtẹ́ ìsìnkú bàbá atẹ́dùrù nínú ìjọ láti lọ bá wọn ṣayẹyẹ ìdágbére ìkẹyìn fókù tó kú. inú gbogbo wọn dùn, wọ́n kóra wọn sínú ọkọ̀, wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò tá à ń wí láti ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀, wọ́n ń lọ sí agbègbè Ifọ̀n. kí ni wọ́n tẹkọ̀ létí sí tí gbogbo wọn bọ́ sójú ọ̀nà tí wọ́n ń lọ? bí wọ́n ti ń lọ lójú ọ̀nà, wọ́n dé agbègbè kan tí wọ́n ń pè ní Ẹlẹ́gbẹ̀ká. agbègbè Ẹlẹ́gbẹ̀ká yìí tí a bá gbàgbé, bàbá gbàgede ìmọ̀ ti sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lákòókò ìgbà kan fún wa rí, nígbà tí ọba Olúfọ́n ti ìlú Ifọ̀n tó lọ sí ìrìn àjò tí wọ́n ń padà bọ̀ wálé. tẹ́yin olólùfẹ́ ìkànnì wa ò bá gbàgbé, agbègbè Ẹlẹ́gbẹ̀ká, ojú ọ̀nà Ẹlẹ́gbẹ̀ká gan-an ìlànà agbanipa ti dá ọkọ̀ kábíyèsí dúró, ṣùgbọ́n látàrí wípé díráìbà ọkọ̀ náà ó fẹ́ họ mọ́ wọn lọ́wọ́ ni wọ́n bá dàbọn bolẹ̀. ṣé ẹ gbàgbé pé látàrí eléyìí, ìbọn tí wọ́n dà bolẹ̀, ọta àbọn lákòókò ìgbà yìí ń lọ pa kábíyèsí, torí pé ìbọn tí wọ́n yìn lákòókò ìgbà náà, ọta rẹ̀ wọlé sínú ọkọ̀, ó sì bá kábíyèsí, léyìí tó gbẹ̀mí kábíyèsí. agbègbè yìí ni àwọn tí wọ́n ń lọ fún ti orin ayẹyẹ ìkẹyìn tí wọ́n fẹ́ lọ ṣe fún bàbá atẹ́dùrù nílé ìjọsìn ni wọ́n dé.
ìlàwọn báńdíìtì yìí àwọn agbénilọ agbénipamọ́ yìí ni wọ́n bá ti dá ọkọ̀ ìdúró tí wọ́n sì pàṣẹ pé kí gbogbo wọn bọ́lẹ̀ nú ọkọ̀. Kí ni wọ́n bọ́lẹ̀ sí? Wọ́n bá mórí wọn wọgbó lọ. Ibi tí wọ́n ti ń kó wọn wọgbó lọ yìí làwọn kan nu wọn ni wọ́n bá fẹsẹ̀ fẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn 8 nu wọn lórí kó yọ, ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Oǹdó jẹ́ ó yé wa wípé àwọn ń bẹ lẹ́nu iṣẹ́ o láti rí i pé gbogbo àwọn tó kù làwọn ó gbà lẹ̀ lọ́wọ́ àwọn agbénipa yìí. Ẹ wá rójú ayé báyìí, ẹ wo bí tọ́rọ̀ ètò ààbò tó bá wa dé. Àìsàn ààbò tó péye ewu ńlá ló mọ̀ jẹ́. Kódà yàtọ̀ sétò ààbò tó bá ṣe ìlú tó ti gòkè àgbà tó ti dáa ni, tí gbogbo ìwà àjẹbánu tí wọ́n ti fọwọ́ ẹ̀ rinlẹ̀, ojú ọ̀nà tí ò dáa tẹ́ ẹ mọ̀ pé ẹlẹ́gbẹ̀káì ìní ọba Olúfọ́n kú sí. Kí ló dé tí wọ́n ṣe ti wójútì sọ́nà yìí kí wọ́n ti ṣe látìgbà náà? Ṣé báwọn àgbà wí wọ́n bọ̀ wọ́n wí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kíkí gogoro sì mọ́gun wa lójú àtòkèrè láti lọ. Ohun tó bá yẹ ṣe tá a bá ṣe lákòókò yóò padà wá di nǹkan míì mọ́ a lọ́wọ́ ni. Kò ní dáa kẹ́mi àwọn ènìyàn mọ́ ṣòfò, àti pé gbogbo àwọn agbénipa tọ́wọ́ òfin ìjọba ti ń tó látijọ́ yìí, kí ni tí wọ́n ṣe fún wọn gan-an ná? Ó di mélòó nú wọn tí wọ́n ti fìyà jẹ látàrí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí? Ká tiẹ̀ sọ wípé ìjọba tó lọ wọn ò bójú wo ọ̀rọ̀ ètò ààbò. Ẹ̀yin agbófinró wa, mo lù yín lọ́gọ̀ ẹnu o, àrí ń tẹ̀ ń ṣe, ṣùgbọ́n ẹ túbọ̀ tiraka sí i láti rí i wípé ẹ tọwọ́ ìbàjẹ́ bolẹ̀. Àwọn agbénipa tọ́wọ́ yín bá ti tó, ẹ dá sẹ̀ríà tó tọ́ àtèyí tó yẹ fún wọn. Ṣé bí ìwé mímọ́ jọ yé wa wípé ẹni tó bá pani ó di dandan kí idà kó ṣèdájọ́ tiẹ̀ náà ni. Ẹ mọ̀jà túbọ̀ gba ìwà ìbàjẹ́ láàyè láwùjọ wa mọ́, torí pé ilé ayé àwọn tí wọ́n kó wọgbó lọ yìí, kí la mọ̀ tí wọ́n ṣe fún wọn? Kí la mọ̀ tí wọ́n ṣe fún wọn? Àdúrà wa ni wípé kí gbogbo wọn padà wálé. Ṣùgbọ́n ẹni tí ò bá rí Jóògùn kò ní gbàdúrà láti hùwà tóògùn ó fi bá a jà. Èṣù mọ́ sì ṣe mí mọ́ṣẹ́ nìkankan, ibi tó o ti ń bọ̀ náà ni o padà sí. Kó mọ̀ bá wá di wípé a finá sórí òrùlé torí pé ìṣẹ̀lẹ̀ ńlá tá a mú wá yìí, ipò táwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n kó wọgbó lọ wà ní ìsìn kò sẹ́ni tó lè sọ. Inú fu àyàfu, ó dá mi lójú pòun ni wọ́n wà báyìí. Torí náà ó jáde kò wọlé, kò ní jẹ́ tiwa o. Gbogbo olólùfẹ́ ìkànnì BGI, mo ṣe ládùúà lónìí. Òde tá a lọ tá a ní padà wọlé mọ́, a ní bá wọn lọ rú ìrìn àjò bẹ́ẹ̀ o.
báyìí lohun tó ṣẹlẹ̀ nílùú Oǹdó. Wọ́n jí àwọn 25 ni wọ́n kó lọ. Nínú àwọn 25 tán kó lọ yìí, àwọn 8 péré òun lórí kó yọ báyìí. Ṣùgbọ́n alukoro iléeṣẹ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Oǹdó, èyí Olúfẹ́mi Olúwafúnmiláyọ̀ Ọdúnlámì, wọ́n jó mọ́ yé wa wípé àwọn ń bẹ lẹ́nu iṣẹ́. Àwọn sì rí wípé gbogbo àwọn tí wọ́n kó lọ yìí ń làwọn gbà padà. Ẹ wá rójú ayé bí? Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn agbénipa yìí, àwọn àgbà bọ̀ wọ́n wí pé ohun tó jọ ohun la fi ń wéhun. Epo ẹ̀pà ọjọ́ pọ́ sí ẹ̀lírí. Eléyìí ni ó tún wá mọ́ mú wa rìnrìn àjò kan lọ sí ìlú Àbújá, níbi tí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ léyìí tí í ṣe ọjọ́ Tuesday on the 26th inú oṣù tó fẹ́ kẹnubọ́pọ̀ yìí. Arábìnrin tí mo fẹ́ mẹ́nuba ọ̀rọ̀ rẹ̀ yìí, arábìnrin yìí jẹ́, ó ní àwọn ẹgbẹ́ kan tá à ń pè ní YALE, Young African Leadership Initiative. Àwọn ọ̀dọ́ onímọ̀ ìjìnlẹ̀ náà kóra wọn jọ ní oríṣiríṣi ẹ̀ka láti máa gba àwọn ọ̀dọ́ tó ń dàgbà bọ̀ sókè níyànjú lọ́nà àti gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ láwùjọ wa láti mú kí àwùjọ wa náà lè gòkè àgbà. Ẹni tí mò ń mẹ́nuba ọ̀rọ̀ rẹ̀ yìí bákan náà, ó jẹ́ certified mental and relationship coach láti ilé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ kan láti ìlú Amẹ́ríkà, ṣùgbọ́n jẹ́ ọmọ Yorùbá. Orúkọ rẹ̀ a sì mọ́ jẹ́ Greatness Ọlọ́runfẹ́mi. Kí ló ṣẹlẹ̀ sárábìnrin yìí ní on the 26th of September, oṣù tó fẹ́ kẹnubọ́pọ̀ yìí? Arábìnrin ń lọ síbì kan ni, bóyá ká sì sọ pé ó ń bọ̀ láti ibì kan ni. Ó wọ ọkọ̀ bíi kéèyàn chátà mọ́tò, ṣùgbọ́n ọkọ̀ tó wọ̀ yìí, òun ti kára rẹ̀ ò mọ̀ wípé ọkọ̀ àwọn ẹlẹ́kẹrú lòun kó sí, láwọn èyí tá à ń pè ní one chance. Àní bá wọn wọrú ọkọ̀ náà. Ara ibi tí ètò ààbò ti mẹ́hẹ náà lélẹ́yìí. Ìgbà tárábìnrin wọ ọkọ̀ yìí, dírẹ́bà tó ń gbé arábìnrin yìí lọ, ó tó àkókò kan lójú òpópónà Mataimani Kubwa. Àwọn èèyàn tó ń kọjá lọ tó ń kọjá bọ̀, ṣàdédé ni wọ́n rí wípé lójijì lọ́kọ̀ yìí ilẹ̀kùn rẹ̀ ṣí. Ṣùgbọ́n tí wọ́n rí ni wípé ẹni tó ń wa ọkọ̀ tí arábìnrin jáde láti inú ọkọ̀ lójijì. Títì tó tì í, ó ṣubú sẹ́bàá títì, òun sì wa ọkọ̀ rẹ̀, ó sá lọ. Ṣùgbọ́n gbà táwọn èèyàn débẹ̀, ohun tí wọ́n rí ni wípé wọ́n ti gún arábìnrin yìí lọ́bẹ, ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀. Ṣùgbọ́n wọ́n á wò pé kí ni táwọn lè ṣe, ni wọ́n bá gbígbé tí wọ́n gbé arábìnrin yìí, ó di ilé ìwòsàn
tìjọba àpapọ̀ tó ń bẹ nítòsí Maitama hospital General hospital ni wọ́n bá gbé ló bá dibẹ̀. Ìgbà tí wọ́n gbé débẹ̀ wọ́n ṣàlàyé tójú wọn rí, ṣùgbọ́n àwọn tí wọ́n gba arábìnrin wọlé tí ń ṣe àwọn nọ́ọ̀sì, igbe tí wọ́n fi bẹnu ni pé àfi káwọn rí ìwé àpilẹ̀kọ látọwọ́ àwọn ọlọ́pàá káwọn tó lè dá arábìnrin lóhùn. Ṣùgbọ́n ọ̀kan lára àwọn ẹni tí ń bẹ ń bẹ̀ tó ṣe ìrànlọ́wọ́ láti gbé arábìnrin wọlé, ó ń sọ pé òun mọ arábìnrin pé kí wọ́n dá a lóhùn kán fún un nítọ́jú. Ṣùgbọ́n táwọn nọ́ọ̀sì takú sí ni pé báwọn ò bá rí ìwé àpilẹ̀kọ sẹ́ẹ̀ léyìí tí wọ́n ń pè ní police report, àwọn ò lè dáwọ́lé. Ọmọ aráyé, ayé tó tó. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pariwo sọ́tún pariwo sósì láti du ẹ̀mí ọmọbìnrin yìí. Àwọn ará bímọ takú, bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà díẹ̀ tí ó fi tó bí ìgbà mélòó, arábìnrin yìí mọ̀ jáde láyé. Arábìnrin yìí mọ̀ dolóògbé, léyìí tó wá mú kínú bí gbogbo àwọn ẹni tó ṣèrànlọ́wọ́ láti gbé e lọ ọbẹ̀ láti mọ́ pariwo wípé àníṣe ẹ̀yin gan-an lẹ pa arábìnrin. Bó tilẹ̀ jẹ́ wípé alukoro àwọn ọlọ́pàá nílùú Àbújá, èyí wọn arábìnrin Josephine, wọ́n jí ó mọ̀ yé wa wípé àwọn tí ń ṣe ìwádìí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí, àwọn sì rí wípé àwọn ṣe ìwádìí náà débi tó tọ́ àti tó yẹ. Arábìnrin tí wọ́n pa yìí, ọ̀kan lára àwọn ògo orílẹ̀-èdè yìí ni. Ẹ já lọ wo fọ́nrán kan lórí ètò kan tó ṣe fún arábìnrin, ká gbọ́ ohun tó sọ. Ẹ já dókè lọ́nà, mò ń bọ̀. That people talk about their lives because they're talking about their experiences and all of that, and we can all learn something from that. Yeah. Rescued by love. Why I canceled my wedding. I love that tagline because it makes you want to read it, right? Yes. So this is a true life story. Let's start with that. This is a true life story. Yes, it is. It's about you. Yes. Okay. Are you married now? Not yet. Soon. Not yet. Okay. Very soon. Very soon. Okay. Yeah. All right. But let's start at the very most important question. Why did you cancel your wedding? How were you rescued by love, and why did you cancel your wedding? Okay, good morning, and I'm excited to be here. So basically, the reason for getting married to everyone is different. And for me, it's more about enhancing my self-actualization. So if it's not going to propel me further towards self-actualization. It's a book chat. We'll kick it off with Spotlighting Greatness, Olorunfemi's book. Now, the book is titled Rescued by Love. She's a certified mentor and relationship coach from the Institute of Marriage and Family Affairs in the United States of America. It's great to have you, Greatness. You are welcome. Thank you. This is... thank you. All right, now this is... I love reading memoirs, you know, things that people talk about their lives because they're talking about their experiences and all of that, and we can all learn something from that. Yeah. Rescued by Love. Why I canceled my wedding. I love that tagline because it makes you want to read it, right? Yes. So this is a true life story. Let's start with that. This is a true life story. Yes, it is. It's about you. Yes. Okay. Are you married now? Not yet. Soon. Not yet. Very Okay. soon. Very soon. Okay. Yeah. All right. But let's start at the very most important question. Why did you cancel your wedding? How were you rescued by love, and why did you cancel your wedding? Okay, good morning, and I'm excited to be here. So basically, the reason for getting married to everyone is different. And for me, it's more about
enhancing my self-actualization. So if it's not going to propel me further towards self-actualization, there's no reason for it. So I was in this relationship, and it was abusive. And you know, when you're in a relationship with people that are narcissistic, you tend to take in, especially depending on your background, right? Your definition of love is not clear, right? Based on your upbringing, parenting styles, and all of that, you tend to see abuse as normal. A lot of people are in abusive relationship and they just soak it in and take it in, and until when they become self-aware, when they redefine their normal, the way I say it, they won't even know that this is toxic. So I stayed in up until 7 days to the wedding when I got self-aware and I was clear. You know, chapter 4 of my book is I became self-aware, and I had to just cancel the wedding. Okay, we'll get to that. Let's kick off with, let's go to chapter 2. You said, I searched for love in the wrong places. Now, this is something that almost everybody can identify with at some point in their lives. Yeah. You understand? So how did that turn out? So parenting, everyone, both the family, both the president or the governor or the hired assassin or the rape perpetrator were raised in a family. And you're born blank. Whatever you were put, that was put into you determines what you define as love. Now, when, like I mentioned earlier, your parent defined love to you. When you are trained to earn love, you almost will become dysfunctional and will have a poor esteem, because you start looking for love, you start looking for ways to please people and make them love you, accept you, and all of that. And it was interesting. Chapter 1 of my book is Everybody Needs Love, because I had to establish the fact that even when you meet the rape perpetrator, sincerely, at the root cause of why they are doing that, they want to be loved unconditionally. And so they find love in wrong places, and that's something, like you said, everyone is very common to everyone. So I search for love in wrong places because, oh, I'm looking for daddy, I'm looking for, and especially you meet ladies with this daddy issue. I've done the statistics, and you know, I run a not-for-profit as well. We work with people in brothels, rehabilitation centers, you know, to do therapy for them. And what we have observed is it actually starts from parenting. It starts from the home, how they were raised. So when I've heard people, you know, drug addicts say, I started smoking and drinking because my peers accepted me. If they found that love and acceptance in the home, and they wouldn't find the reason to be searching for love in the wrong place. Wonderful. All right, now let's see. 3 says here, I found love but didn't recognize it. I became self-aware that I needed help. Yeah, so let's look at that. So, chapter. Ẹ káàbọ̀ padà. Ẹ̀yin aráalé, ẹ rójú ayé bí. Ẹ wo ọmọbìnrin tí wọ́n pa ní ìfọ̀nàfọ̀ṣù. Ẹ rí wípé nínú ọ̀rọ̀ rẹ̀ gan-an, ó ń jẹ́ kí nǹkan kan mọ́ yé wa. Gbogbo àwọn tó ń pààyàn yìí tí wọ́n pa àwọn ènìyàn lẹ́kúnjayé yìí, ṣe bí ìyá kan bàbá kan ló bí àwọn náà. Ẹni tó wá di adarí orílẹ̀-èdè lónìí, òbí kan ló bí. Léyìí tó túmọ̀ sí wípé gbogbo ohun tó mú kí ètò ààbò kó mẹ́hẹ̀ láwùjọ wa yìí kì í ṣojúṣe ìjọba nìkan ni, àti inú ìdílé ló ti wá. Léyìí tó túmọ̀ sí wípé ojúṣe gbogbo wa lápapọ̀ ni. Ta ló mọ tírú ọmọbìnrin yìí bá dà tó bá ṣe wípé oore ọ̀fẹ́ wà fún láti lo ẹ̀mí gúngùn nílé ayé. Àti wípé àkókò tó ti ẹ̀wà yìí gan, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbìmọ̀ Young African Leadership Initiative, ó dá mi lójú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni ó ti ṣàǹfààní fún nípa ká gbani nímọ̀ràn pẹ̀lú àwọn nǹkan tó sọ yìí. Kí ló wá dé tó wá ṣe wípé àwọn òǹṣìkà, àwọn ọ̀tá fàsókè yìí ló borí, tó ṣe pé wọ́n nígbàgbọ́ wípé
ohunkóhun táwọn bá ṣe àṣegbé ni ibi táwọn bá tẹ̀ àtẹ̀gbé ni tó ṣe pé gbogbo àwọn ògo orílẹ̀-èdè lọ́jọ́ ọ̀la ẹ fẹ́ sọ wọ́n dẹni ilẹ̀ ẹ fẹ́ sọ wọ́n dòkú ilé ayé mọ̀ níkà o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV mo ṣe ládùúà lónìí wípé àkókò tí ògo yín bá ń tàn kò mọ̀ ní wọmi o ẹ̀yin òbí ẹ jẹ́ á ṣiṣẹ́ lórí ìdílé ẹ jẹ́ á ṣiṣẹ́ lórí àwọn ọmọ wa torí ẹ̀kọ́ kan tí mo rí kọ́nu tọ́mọbìnrin ń sọ òun náà nù wípé gbogbo ẹni tó ń ṣe ségesège lákòókò yìí ẹ lọ wọnú ìdílé tó ti jáde wá greatness ọlọ́run fẹ́mi mo ṣe ládùúà kélédùà kó bá mú èrùpẹ̀ búburú kò lójú rẹ o ẹ̀yin ilé ìwòsàn wa ẹ̀yin ni mo tún fẹ́ bá wí o torí pé lẹ́yìn ìgbà tán nípa àwọn èèyàn ti ń ké gbàjarè pé kẹ́ ẹ dá ọmọbìnrin yìí lóhùn tẹ́ ẹ lẹ́ẹ̀ sọ wípé tẹ́ ẹ bá rí àpilẹ̀kọ láti iléeṣẹ́ ọlọ́pàá ẹ lè dáwọ́lé ẹ mọ́ gbàgbé òfin tíjọba àpapọ̀ ṣe ní ọdún 2014 léyìí tí wọ́n pè ní Health Care Act 2014 wípé tí wọ́n bá gbé ẹnikẹ́ni wá sílé ìwòsàn tí ẹ bá dá lóhùn irú ilé ìwòsàn bẹ́ẹ̀ àtàwọn òṣìṣẹ́ oníwòsàn bẹ́ẹ̀ wọ́n lè lọ sí ẹ̀wọ̀n ọdún kan àbí kí wọ́n san 100,000 ẹ̀yin àtijọba ẹ̀yin lẹ́jọ́ mọ́ wákò lórí ọ̀rọ̀ ikú ọmọbìnrin ó sì dá mi lójú pé ìjọba ó ṣe ń tó tọ́ àti ń tó yẹ torí pé ó ṣeé ṣe kó ṣe wípé bó ṣe gbé ọmọbìnrin ìdọ́dọ̀ yín kété kálẹ̀ ti dá a lóhùn ni ó ṣeé ṣe kẹ́mi mọ́ bọ̀ lẹ́nu rẹ̀ torí náà àní ṣiṣẹ́ ṣe ẹ máa fi ojú àánú síbi iṣẹ́ yín kálẹ̀ ti dá ọmọbìnrin lóhùn ni ògo ọ̀la orílẹ̀-èdè ló jẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó eléyìí ni ó máa mú wa rìnrìn àjò a kúrò nílùú Àbújá báyìí a fẹ́ gba ìlú Rivers State lọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó jẹ́ nǹkan kàyéfì ó dá mi lójú pé gbogbo wa la ti gbọ́ wípé lákòókò ìgbà kan nínú oṣù tó lọ yìí òun la gbọ́ròyìn wípé wọ́n pa ọ̀gá divisional police officer kan léyìí tórúkọ rẹ̀ àmọ́ jẹ́ Bàkó Angbasen nílùú Rivers gbogbo ènìyàn ló sì jò dá wa lójú wípé ọ̀gá ọlọ́pàá tí wọ́n pa yìí ó jẹ́ èèyàn kan tó ṣe wípé a mọ́ ṣiṣẹ́ takuntakun kò síbi tí wọ́n gbé e dé tí wọ́n sọ pé àwọn ọmọ gànfẹ́ wà tí ò ní padà wá mú gbogbo nǹkan tó ń dàrú bẹ́ẹ̀ tí ò ní padà wá sọ dẹ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n gbé bàbá yìí lọ sí agbègbè kan nípínlẹ̀ Rivers agbègbè tí wọ́n gbé bàbá yìí lọ òun náà ni agbègbè Ohadas ní South East ní East lágbègbè tí wọ́n gbé bàbá òun lọ nípínlẹ̀ Rivers ṣùgbọ́n gbà wọ́n gbé bàbá yìí débẹ̀ gẹ́gẹ́ bá akúkú ti mọ̀ wípé ìjọba ń gbìyànjú ṣùgbọ́n ọ̀rọ̀ ètò ààbò àti àìmójútó ọ̀rọ̀ ètò ààbò
tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí ó ti fi àyè gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìsìn ká tó wí ká tó fọ̀ wọ́n lò lọ́wọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn nú. bí nǹkan bá wá ṣẹlẹ̀ lọ́n ká tó wí ká tó fọ̀ wọ́n lò lọ́wọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn nú. agbègbè ibi tí wọ́n gbé arákùnrin Bàkó lọ yìí ó jẹ́ agbègbè kan tó ṣe wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn á máa dà wọ́n láàmú lọ́pọ̀lọpọ̀ ńbẹ̀. ṣùgbọ́n tá a rí ni wípé lákòókò ìgbà tí wọ́n gbé bàbá yìí èyí ń DPO tá à ń wí dé agbègbè ó ṣèlérí wípé gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ yìí òun ó rí wípé ó mú mi lọ́dọ̀ òun ó sì kọwọ́ ìwà àbàjẹ́ bọlẹ̀. ṣùgbọ́n arákùnrin kan ń bẹ léyìí tórúkọ rẹ̀ á máa jẹ́ Gift David Ọ̀párá. Gift David Ọ̀párá yìí òun gan-an lọ̀gágun olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lágbègbè tó ń yọ agbègbè yìí lẹ́nu. ohun tó ń ṣẹlẹ̀ ọjọ́ burúkú èṣù bomimu yìí ní kété táwọn ọlọ́pàá gbọ́ wípé àwọn ará abítú ti bẹ̀rẹ̀ wàhálà wọn ni wọ́n bá gbabẹ̀ lọ. nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí i tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí tó ń hùwà iṣẹ́ ibi wọn. ká tó wí ká tó fọ̀ ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn síra wọn. bó ṣe ń yìnbọn síra wọn yìí ló ń súnmọ́ wọnú igbó ni bàbá yìí ń tẹ̀lé wọn. àwọn ọmọ tó kù ìyíhun àwọn ọlọ́pàá àwọn náà tẹ̀ lọ́gàá wọn. ṣùgbọ́n torí irú èèyàn tí bàbá yìí jẹ́ èyí ń Bàkó àgbàsìn ó rí i pé òun tẹ̀lé àwọn ọ̀daràn yìí ó lóun ó tẹ̀lé wọn bọ bùbá wọn. ṣùgbọ́n nígbà tí ètẹ̀lé wọn wọnú igbó lọ ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ọlọ́pàá tó kù ti fẹsẹ̀ fẹ́ kí bàbá yìí tó mọ ohun tó ṣẹlẹ̀ wọ́n ti rọ̀gbà yíká ni wọ́n bá mú DPO yìí o wọ́n pa á nífọ̀nà ìfọ̀ṣù wọ́n sì gé wẹ́lẹ́wẹ́lẹ́. ọ̀rọ̀ yìí wá burú débi wípé òkìkí náà kàn kódà ọ̀gá pátápátá nílùú Àbújá wọ́n gbọ́ sọ́rọ̀ yìí. iná bá pàṣẹ fáwọn ọlọ́pàá wípé àkọ́dá oró ni o kò mọ̀ lè dàbí tàdágbẹ̀yìn ká lè kọwọ́ ìwà ìbàjẹ́ ìbọlẹ̀ àfi ká mú àwọn ará bí o. kò pẹ́ sí àkókò ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ bí ijọ́ mélòó kan ọwọ́ tẹ ìkan lára àwọn ọ̀daràn wọ̀nyí. nígbà wọ́n mú un kódà wọ́n fi ìyà jẹ wọ́n sì dá sẹ̀ríà tó tọ́ tó yẹ fún un débi pé wọ́n kì í táyà bọ̀ lọ́rùn. ṣùgbọ́n lákòókò tá à ń wí títí di àkókò yìí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Rivers wọ́n yìí ń wá arákùnrin Gift Ọ̀párá léyìí tó ṣekú pa DPO. àmọ́ látàrí gbogbo ìwádìí táwọn ọlọ́pàá wá ṣe tí wọ́n ṣe sọ́sùn tí wọ́n ṣe sósì àṣírí mọ̀ padà wá tú. ibẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ arákùnrin kan léyìí tó máa ń ṣe oògùn fún tó jẹ́ bí agbódegbà fún Gift yìí. ọwọ́ ti tẹ̀ báyìí èyí tí ń ṣe babaláwo tó ń ṣògùn fún ọ̀gá àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí. kódà
ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ báyìí. Ó jẹ́ ọmọ ọdún 33 years old. Ẹ̀yin náà wá wọlé ayé. À ń jèkuru kó tọ́lẹ̀. Àwọn kan tí wọ́n ń gbowó rẹ̀ sáwo. Ó dá mi lójú wípé bọ́wọ́ ìjọba bá ṣe ń tó wọn, kí wọ́n ṣèdájọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ìlú ó padà wá rójú, ìlú ó ráyè. Ṣùgbọ́n tíjọba bá wá ń dá wọn lẹ̀, tí wọn ò dá sẹ̀ríà tó tọ́ tó yẹ fún wọn, ìlú ó bàjẹ́ ni. Kí ìlú mọ́ bá àwa bàjẹ́, àti wípé tá a bá gbàgbé, ṣebí láyé àwọn bàbá wa olórin tí wọ́n máa ń kọ fáwọn ọmọdé pé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá, tí wọ́n bá dá sẹ̀ríà fáwọn olè lójú táyé, kò sẹ́ni tí ó fẹ́ jalè mọ́. Torí náà mo ṣe ládùúà lọ́jọ́ tòní wípé ẹ̀mí wa ò ní sọnù o, ọmọ wa ò ní wùwàkuwà, kọ́mọ wa má bàa wá wùwàkuwà. Àwọn náà gbọ́dọ̀ fi àyè lẹ̀ fáwọn ọmọ yìí láti dìdàkudà. Ẹ̀yin òbí, ẹ jẹ́ á mójútó àwọn ọmọ wa. Àwọn ọlọ́pàá wọ́n wá Gift David Okpara torí pé ẹni tó bá ṣe tẹ́nìkan ò ṣe rí, ó di dandan kójú rẹ̀ orí tẹ́nìkan ò rí rí. Bákan náà, ẹ̀yin ṣìkàṣìkà tẹ́ ẹ̀ rántí ọjọ́ àti sùn, ẹ pa Greatness Ọlọ́runfẹ́mi, ẹ pa níkú ìfọnáfọṣù. Ẹ̀yin inú Ọlọ́run o, arákùnrin tó ṣiṣẹ́ ẹbí o. Ẹ̀yin ilé ìwòsàn wa, tó bá ṣe wípé mọ̀lẹ́bí yín ni wọ́n gbé wá sílé ìwòsàn, ṣé ẹ̀ ní tọ́jú rẹ̀ bí? Àbí bó bá ṣe pé ìyàwó ìkan lára àwọn dókítà tó ń ṣiṣẹ́ lé ìwòsàn ni, ṣé ẹ̀ ní tọ́jú rẹ̀ bí? Àríṣe láríkà, àríkà sì ní bá béèrè gún, torí pé n tá a bá ṣe lónìí yóò padà wá dọ̀rọ̀ ìtàn ní bó bá dọ̀la. Ẹ̀yin òṣìṣẹ́ agbófinró, mo lù yín lọ́gọ ẹnu lẹ́ẹ̀kan sí i. Gbogbo àwọn ọmọ ìjọ CAC táwọn ajínigbé kó lọ nípínlẹ̀ Ondo, ẹ bá wa ṣàwárí wọn. Elédùà ó fún yín ṣe. Orílẹ̀-èdè Nàìjíríà ó padà wá dáa. Mo wá ń ṣe ládùúà lónìí wípé ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa o. Wọ́n ní bá a bá ròkun bá a bá rọ̀ṣà, ó di dandan ká fàbọ̀ fẹ́lẹ́bùté. Ó tán lẹ́nu ni, ó kù níkù. Ọlálékan Ìgè, àrólé bàbá gbàgede ìmọ̀ ló tún dágbére fún yín wípé ó dàbọ̀. Ẹ ṣeun. Kó ṣẹlẹ̀ ṣe rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́, ọ̀rọ̀ yìí tún lè gidi gan, ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. Ẹ jẹ́ ká jọ bójú wò, ẹ jẹ́ ká jọ bójú tó, ọ̀tá fà sókè tó yí dó borí, bọ́bá ayé orí kò ṣẹ̀yìn Ọlọ́run. Bọ́mọ aráyé bá ṣiṣẹ́ ibi tán, wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra. Olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá, ènìyàn ló sọra wọn dá tún ní dá. Ẹ máa wí pọ̀lẹ́, ẹ máa wí pọ̀lẹ́, ènìyàn máa lé. Ẹ máa wí pọ̀lẹ́, ènìyàn ṣòro. Ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù.
àríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́.